ẹ dúró ẹ má wọ sókè. Ṣẹ́rógùn tí mo fẹ́ fún yín oògùn tó ní agbára dáadáa ni. Irú àwọn oògùn tó yẹ káwọn obìnrin máa ṣe jù ni. Wàláì tàláì. Irú àwọn oògùn tó yẹ káwọn obìnrin máa ṣe ni. Wípé obìnrin ń wá awọ́rò kiri, wọ́n ń wá iṣẹ́ oṣólẹ̀, oṣóòsì wo lọ ń wá? Oṣó rédèrèdè wo lọ ń wá? Ọjà rí òtà kò ṣe kíní. Àbí kọ́ sí sí àánú. Kọ́ sí sí àánú, kọ́ sí iṣẹ́ ìgbéga. Irúṣẹ́ ìgbéga tí mo fẹ́ fún yín kò sẹ́ni tí ò lè ṣe. Àwọn ọmọ tí ń jalè, eré afẹ́fẹ́, àwọn náà ń ṣe iṣẹ́ yìí tí wọ́n rí owó gidi. Oògùn yìí ní agbára ó sì confirm. Bẹ́ẹ̀ ni, ó ní agbára ó sì confirm. Bọ̀kan tí ń bẹ́ǹdì iṣẹ́ yìí, ọmọ tí ò bá ti pé 30 years kò gbọdọ̀ lò ó. Mo wí ti tèmi o. Ọmọ tí ò bá pé 30 years in age lóbìnrin àtọkùnrin kò gbọdọ̀ lò ó. Mo wí tèmi fún yín o. Sẹ́rí gbogbo ẹ̀yin tẹ́sí máa ń bọ̀n mí lówó ìjẹ́gùn pa 5,000. Ìjó mọ̀ bíjó fún yín, ayò mọ̀ báyọ̀ fún yín, bẹ́ẹ̀ bá ń ṣe ń lù ní ó mọ̀ dún fún yín, mashallah. Oògùn yìí ní agbára o, bí mo ṣe sọ fún yín. Obìnrin, nǹkan méjì lobìnrin nídìí láyé, ìgbéga àti àánú. Obìnrin tí máa ń ṣoṣólẹ̀ tí ń ṣe awọ́rò, ìgbà ó lọ fẹ́ jíyà ayé dà. Kò sí bó ṣe wù kọkùnrin lówó tó, kò sí bó ṣe wù kọkùnrin ní ọlá tó, kó nípò tó láyé. Tọkùnrin bá ti invest sórí ilé, tó invest lóríṣiríṣi, nǹkan kejì tó kù ní investment òun lobìnrin. Òun ló fi mọ̀ wípé àánú ìgbéga lobìnrin nídìí láyé. Sẹ́rí gbogbo ẹ̀yin tẹ̀ mọ́ lẹ́jọ́ mi pọ̀, eré yín ló burú. Eré yín ló burú torí kò possible kí n kàn ṣàdédé mọ ju sẹ́lẹ̀lẹ̀, kí n mọ́ explain bí ọ̀rọ̀ ṣẹ́ ṣe jẹ́, kí n kàn mọ́ jùlẹ̀, kẹ́ mọ́ ṣe. Nǹkan tẹ́ lọ lè wá kò jù báyìí lọ. Ẹ lọ wá orí àgùntàn. Àgùntàn tán bá palẹ̀ lọ́jọ́, orí àgùntàn kan. Ẹ lọ bá mi wá alágẹmọ àyè tó bá tóbi. Ẹ lọ wá gbogbo owó tá a máa ń ná látorí 1,000 títí dórí 5 naira. Ẹ bá ń wá odidi atari kan. Ẹ wá bá mi wá owó ẹyọ 21. Ẹ bá mi wá mọ́. Sórí ìwọ tó bá lo sẹ́ẹ̀tọ́ láyé èrè òsèǹjì tọ́lọ́ tún rí gbéga ọ̀rá àánú. Gbogbo sẹ́bó wúwú kọ́ ọmọ ṣe láyé kódà bó ṣe pèsè lọ ń jí ewúrẹ́ léwúrẹ́ gbé. Sọ wá rí ìwọ tó bá lọ sí oògùn yìí tó lọ jí àgùntàn alágùntàn pé tó torí pé ó fẹ́ sí oògùn ìgbéga tó gbóná yìí tó lọ jí àgùntàn alágùntàn gbé. Èyàn jí àgùntàn gbé kó tún ní lárí mọ́ láyé o. Rédèrèdè bọ́ bá ṣe ń kanú wàhálà kan lọ́mọ bọ́ sínú wàhálà kan. Sọrí ẹran méjì kan ń bẹ tí wọ́n èjì gbé, ẹjọ́ náà ni ó pa yín. Yín wí ti tẹnu mi, màá wí tẹnu mi, ẹjọ́ òun ni ó pa ọ́ torí pé kí ni dátà rẹ tó bá wéèsì ẹ̀ sórí péjì mi kò burú jù. Sórí ẹran méjì kan ni wọ́n gbọ́dọ̀ jí gbé. Sọrí àgùntàn àti màálù ẹran ìwọ ni wọ́n. Kò sí èèyàn tó bá jí màálù gbé, ìgbésí ayé rẹ̀ mọ́ padà ń tọrọ jẹ gbẹ̀yìn ni. Bọ́ bá wá sọ pé ọwọ́ owó títí ọ̀rọ̀ owó ọlọ́lẹ̀ jí àgùntàn alágùntàn ọlọ́jí gbé ọlọ́fẹ́ ṣiṣẹ́ ìgbéga ọ̀ lè rí ìgbéga kankan ọ̀ ń dààmú ara rẹ̀ ni. Bọ́ bá ṣe ń lò inú rí yóò mọ wú gélété, yóò mọ wú gélété. Bó lẹ́sẹ̀ wá ṣiṣẹ́ yìí, eré àgùntàn àtàlágẹmọ ọ wà mú gbogbo owó tà náà yẹn ọ kà papọ̀ róbóróbó ọ tì bọ ẹnu alágẹmọ yẹn ọ tì bọ̀ ní ẹnu tí ó wọ ọ̀nà fún rẹ̀ dáadáa. Ọ wà mú odidi alágẹmọ tó ti owó bọ̀ lẹ́nu yẹn ọ tún ti alágẹmọ yẹn náà bọ ẹnu àgùntàn ọ wà gbé sínú agbada. Bọ́ bá wá gbé sínú agbada báhùn, tó bá ti gbé sínú agbada báhùn, ọ wà mú owó ẹyọ 21 ọ kò lè lórí ọ fòdìdí atari kan sí lẹ́gbẹ̀ẹ́ kò jù báhùn lọ ọ wà jò. Ẹ̀yin tí mo ti kọ́ yín bá ṣe ń jó oògùn, tó oògùn bá ti jó tán nú agbada, oògùn onírú èéfì jáde mọ́, ó ti jó tán nù ọ lọ sọ ọ wà lọ́họ́. Ẹ rí wípé ẹ lọ kíní dáadáa kó kúnná torí tẹ́ bá kú oògùn kẹ́ lọ oògùn kó kúnná dáadáa yín mọ́ ń fa appendix torí gbà tí kíní kan bá mọ́ mi jọbọjọbọ nísàlẹ̀ inú rẹ̀, tí kíní kan bá mọ́ mi jọbọjọbọ nísàlẹ̀ inú rẹ̀ tọ́mọ rò pé bọ́yá ṣe ni o kówó sínú gbànú kìí ṣe gbànú appendix ló fẹ́ pa òun o. Sọgẹ́tì máa yín mọ́ ń fa appendix ṣẹgẹ́tì báyìí a wà á mú. Tẹ́ bá ti lọ sẹ́yìn tẹ́ bá wá fẹ́ lò nọ́mbà mi ò yí padà 090 38 54 25 98. Bẹ́ẹ̀ ṣe lónìí tó bá ti wá di aago mọ́kànlá aago méjìlá òru ọmọ ọdún
tí ò bá ti wọ 30 years kì í lo iṣẹ́ yìí o mo kìlọ̀ fún yín tó o ijó mọ bíjó fún yín ayọ̀ mọ báyọ̀ fún yín o èmi ọmọ yín Amọ́dù náà ni tí mo jẹ́ ọmọ bíbí ìlú Ìlọrin ẹ̀ ń sọ fún yín dáadáa ọmọ tí ò bá ti wọ 30 years kò ẹ̀ gbúdọ̀ ṣiṣẹ́ yìí fún o ìwọ àfáà tó bá gbọ́ mi ìwọ babaláwo tó bá gbọ́ mi sọrí lórí iṣẹ́ yìí mo fi gbogbo ìgbésí ayé mi mo fi búra Ògún leléyìí lórí rẹ̀ mo fi Ògún búra lórí iṣẹ́ yìí gbóná o mo sì fún yín pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ tún wò tẹ́ bá tún nígbàgbọ́ nínú Ògún bíbélì tó ní tẹ́ bá tún ní inú lọ mú àlùkùránì náà nínú mọ́tò yín tún lọ mú bíbélì mi mo tún fi kan orí mi lórí iṣẹ́ yìí yìí ní fún yín níṣẹ́ tí ò dáa iṣẹ́ tí ò bá pé ó yẹ kẹ́ ẹ ti mọ̀ tí máa fún yín níṣẹ́ iṣẹ́ tí ń fún yín lé ní báyìí yóò tó oríṣi 5 tí mo fẹ́ dà sórí péjì mi kẹ́ kọ́mẹ́ǹtì lọ kẹ́ ṣe àdúrà lọ tó bá wá di aago 12 òru ẹ wàá fọ eyín adìyẹ ìbílẹ̀ kan sínú àwo funfun ẹ wàá mú glass cup tó máa ń tẹ̀lé ọtí sí máa wá yẹn tó bá ṣàti jẹ́ ọtí tó le tó ṣàjẹ́ glass cup kékeré ẹ̀kún ẹ̀yìn ẹ dà sínú ẹyin yẹn ẹ pò papọ̀ dáadáa ẹ wá bu síbí kan nínú oògùn yẹn ẹ dà sí ẹ papọ̀ mọ́ra ẹ ṣàdúrà ìgbéga dáadáa síbẹ̀ sí fẹ́ mọ rí àánú síbẹ̀ sí fẹ́ mọ rí owó sí láyé ẹ gbé iṣẹ́ òun ẹ rówó ẹ fẹ́ ìyá wèrè sẹ́rí gbogbo ẹ̀yin tẹ̀ ń fún mi lówó ìjẹ́gùn yóò máa dáa fún yín tẹ̀ máa ń béèrè lọ́wọ́ mi lórí WhatsApp wókò ẹ send account number yín wókò ẹ send account number yín tẹ̀ máa ń fi appreciate mi ìjó máa bíjó fún yín ayọ̀ máa báyọ̀ fún yín WhatsApp number mi mo fi lẹ́lẹ́hùn yóò jẹ́ fún yín ẹ máa lò lọ nítorí fún yín sẹ́mi àní ká tó wọnú ọdún tuntun yìí àgbákò àwọn fìtínà oògùn àwọn àgbákò oògùn tó bá jẹ́ kò ju 2, 3, 4 lọ kò ju báwọn lọ ẹ máa jẹ yìí wọn lọ ná